fídíò sóyà. Bàbá Ayọ̀dé ẹ káàbọ̀. Ayédè. Ṣé ẹ mọ Lárúbáwá ń kà àbí Gẹ̀ẹ́sì lẹ fẹ́? Ẹ̀fẹ̀ mi balẹ̀. Náà. So àkọ́kọ́ náà, táyé pé kíkà rẹ̀ lè fẹ́ gbọ́, a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. وَدُّوا لَوْ تَكْفُرُونَ كَمَا كَفَرُوا فَتَكُونُونَ سَوَاءً فَلَا تَتَّخِذُوا مِنْهُمْ أَوْلِيَاءَ حَتَّى يُهَاجِرُوا فِي سَبِيلِ اللَّهِ فَإِن تَوَلَّوْا فَخُذُوهُمْ وَاقْتُلُوهُمْ حَيْثُ وَجَدتُّمُوهُمْ وَلَا تَتَّخِذُوا مِنْهُمْ وَلِيًّا وَلَا نَصِيرًا إلا الذين يصلون إلى قوم بينكم وبينهم ميثاق أو جاءوكم حسرت صدورهم أن يقاتلوكم أو يقاتلوا قومهم ولو شاء الله لسلطهم عليكم فلقاتلوكم فإن لم يعتزلوكم فألقوا إليكم السلم فما جعل الله لكم عليهم سبيلا. So ẹgbọ́rọ̀ kẹrin ẹgbọ́ yé ẹdúró náà. Àkànbí ẹjẹ́ kan tún náà. Ẹgbọ́ so àkọ́kọ́ ni wípé ẹgbọ́ àkọ́kọ́ rọ̀ ní wípé ìjà lè fi kírun. Ẹ mọ̀ pé ẹ tí ìtumọ̀ ẹ̀ ìbéèrè tẹ́fẹ́ bí. Ẹ sá lè fi kírun. Ọ̀dà sẹ́fì mi náà ẹ fún mi ṣẹ́jú kan kí n sọ̀rọ̀. Náà ṣe rí àkọ́kọ́ ni wípé pírọ́blẹ́mù yìí ni wípé ẹ kàn lọ mú gígé ibì kan ẹ̀ka next verse tó tẹ̀lé verse ẹ̀ka kẹgbẹ jáde kẹjáde. Nǹkan tẹ́mi ń béèrè Big Josie ló ń bá yín sọ̀rọ̀ bí kò béèrè yìí pé ẹ gbé sí next verse kẹjẹ káráyé ká. Bẹ́ẹ̀ni màá lọ sí next verse ẹ bá fẹ́ jẹ́ ká ka gbogbo ẹ̀dínlẹ̀ lé ní gan máa kà á. Ẹ kọ́kọ́ dá Àkànbí lóhùn sá sódà tẹ wá tún fún wa kò sáwá mí àgbọ̀ Lárúbáwá. Náà àkọ́kọ́ ní wípé sọ ilé ayé yìí. Ìbéèrè mi ni pé ṣá lè fi kírun. Ayé yìí ń bá àwọn mùnáfìkì àwọn ṣèyí sọ̀rọ̀. Ṣá lè fi ayé yìí kírun. Tó jẹ́ pé wọ́n ṣe ìsìlámù jẹ́ pé wọ́n fojú wọn pé ìsìlámù ni wọ́n ṣe tí wọ́n lè ṣe ìsìlámù àwọn ní bá wọn. No àfà wọn kọ́kọ́ béèrè pé àwọn ò náà ń bá wí. Wọ́n kọ́ béèrè pé aya yìí ṣé ta bá wà lórí ìrun ṣá lè fi kírun yes or no. Àṣẹ ní lè fi kírun ṣèbá ọ̀rọ̀ Ọlọ́run. Okay ọ̀rọ̀ àlá okay ṣe ẹ wá bá wa tú nǹkan tẹ kàn Lárúbáwá yẹn fún àwọn ọmọ kóòtù jẹ tí wọ́n gbọ́ èdè Lárúbáwá. Ó ti yé náà Ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀ pé waddu law takfurun àwọn mùnáfìkì àwọn ṣèyí sọ̀hún wọ́n máa fẹ́ nínú ẹ̀yin mùsùlùmí tẹ́ juwọ́lẹ̀ fọ́lọ́run wípé law takfurun kẹ́yìn náà ṣàìmọ̀ọ́dẹ sọ́lọ́run. Ìjọ ẹ correct wọn nínú nǹkan tó ń kàn bíbà wọn tí ì sọ ṣèyí sọ̀hún bíbà wọn kàn ní wọ́n fẹ́ so bóyá tẹ bá lọ kàlá tòkè ẹ máa gbọ́ náà ẹ ní sùúrù tẹ bá lọ kàlá tòkè ẹ lè fi nǹkan tẹ bá fẹ́ fi sí níbí ìbàdàn sí. ìbẹ́yìn náà gbọ́ Yorùbá ẹ̀ délé ka English ẹ fi máa so tẹ̀lé Big ní tí Joe mo sọ náà. ẹ lè máa kó sí wọn lẹ́nu wọn ò fi ṣọ̀bẹ ṣọ̀hún síbí ìbàdàn sí bọ̀ tó bá lọ kàlá tòkè wọ́n lè fi nǹkan tó bá wà ní Quran ní kẹ́. ẹbí Yorùbá ni àfà nǹkan tó ṣẹlẹ̀ pé ẹ máa gbọ́ àti ní kẹ́ ṣe tẹ̀sírì ṣó ti yé yín nǹkan tó wà ń bì ẹ bá wa kọ́kọ́ tú tẹ bá ti tún nǹkan tó wà ń bẹ tó bá wà nìkan tẹ fẹ́ sọ lé lórí ẹ wá sọ lé lórí tẹ bá fẹ́ ká lọ sí àyà tó bẹ̀rẹ̀ a máa lọ tẹ bá fẹ́ ká lọ sílé tó wà ń sàlẹ̀ a máa lọ gbogbo ẹ̀ bọ̀ eléyìí tá kọ́kọ́ gbé wá ẹ kọ́kọ́ bá wa ṣàlàyé bó ṣe rí ń bẹ gẹ́gẹ́ bí ó ṣe wà ń bẹ ẹ ṣé. náà yín tí mo wá fẹ́ ni wípé tí n bá ti ń tu ẹ̀yin náà ẹ má sọ kankan mọ́. ok mo ti pa mọ́ ìpinnu. ẹ máa pè. waddu law takfuruna kama kafaru fatakununa sawa'a. Wọ́n ń fẹ́ láwọn tí wọ́n tó jẹ́ pé wọ́n ṣe islam tó jẹ́ pé wọ́n fojú hàn pé àwọn ṣe islam wọ́n ń fẹ́ nú ẹ̀yin tẹ́ juwọ́lẹ̀ fọ́lọ́run law takfurun kẹ́yìn náà kẹ́ ṣàìmọ̀ọ́dẹ sọ́lọ́run kẹ́yìn náà máa wá kèfèrí. Allah tẹ́ kò sí ní lẹ́nu adisọ fún yín Allah ṣẹgbọ́ so ká má bàa kó sí ní lẹ́nu ẹ̀dọ̀ Allah. kò sí yọ̀ǹda ń bẹ̀ ṣe àbọ̀n kí àdéhùn tààjọ ṣe ní kẹ́ mọ́sàn kankan. ẹ lè lo nǹkan tí ò sí ń bẹ̀ Allah ló wà nínú bíbá Allah. Allah náà ẹ má lọ Ọlọ́run Allah èdè yẹn má gbọ́ ní sùúrù èdè Yorùbá ní Ọlọ́run ẹ dúró sórí Lárúbáwá Allah tẹ bá fẹ́ tú Allah ní Yorùbá Allahu
Allahu bẹ́ẹ̀ máa tún nìyẹn. Muhammadu ń sìn gbàdá fẹ́ pè ní Yorùbá ẹ ṣe pè ní nǹkan mi tí wọ́n fẹ́ pè ní Yorùbá bí i Muhammadu ẹ̀dùn ní Muhammadu so ẹ kò lè wá dórí Allah kẹyí sí nǹkan mi. ṣe mọ̀ pé àdéhùn lájọ ṣe ń pè ẹ̀ ní sọ̀n kẹta. ẹ lè sọ nǹkan tí ò sí ń bẹ̀ fáwa náà Allah is Allahu ní èdè Yorùbá. ó dáa mo ti gbọ́ Allah ní ìlú mọ̀jẹ́. ẹ ṣe. wadu wọ́n fẹ́ law takfurun kẹ́ ẹ máa ṣàìmoore sí ọba tí wọ́n pè ní Allah kama kafaru gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń ṣe àìmoore sí Allah fatakununa sawaha kẹ́lẹ́bà wá ṣe déédé kó ṣe wípé bẹ́ẹ̀ ipò tí wọ́n wà tí wọ́n ṣe ń ṣe kèfèrí sọ́lọ́run tí wọ́n ṣe ń ṣe kèfèrí sí Allah gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn náà rí níwájú Allah. fala tattakhidhu minhum awliya ẹ má ṣe múnú wọn pẹ̀lú ìwà tí ń bẹ lọ́wọ́ yìí fala tattakhidhu minhum awliya ẹ má mú wọn ní tí wọ́n bá ní awliya lọ́dọ̀ àwọn àfáà ẹni tí wọ́n ń pè bẹ́ẹ̀ ni wípé ẹni tó jẹ́ pé òun lè yóò rí tí bùkátà èèyàn fi bí yá. so fala tattakhidhu minhum awliya ẹ má ṣe mú wọn lẹ́yìn tí ó tẹ́ẹ̀mọ̀ sáré bè lọ́ba wípé kó gbà yín lẹ̀. hatta yuhajiru fi sabilillah títí tí wọ́n fi ṣe ìjírá tí wọ́n fi kúrò láàyè tí wọ́n wà tí wọ́n fi torí ẹ̀ tí wọ́n lọ sí Medina nítorí tọ́lọ́n. fa in tawallaw bí wọ́n bá wá kọ̀ tí wọ́n gbọ́ fakhudhuhum tó ṣe wípé wọ́n fi ìwà pàlẹ́ wọ́n fi hàn sí fakhudhuhum ẹ̀yin náà gbá wọn mú wa qutuluhum ẹ bá wọn jà haythu wajadtumuhum níbi gbogbo bí tẹ́ bá ti rí wọn. wala tattakhidhu minhum waliyyan wala nasira bẹ́ẹ̀ sì ni ẹ gbọ́dọ̀ múnú wọn waliyan ẹni tẹ́ máa bá tó ṣe wípé yóò máa jẹ́ wàlíyù yín tó ṣe ń pè wọ́n lẹ́lọ́ máa sáàdì nígbà tẹ́ bá wà ní wàhálà wala nasira àbẹ́ni tí ó máa ràn yín ṣe. Aya tó wá tẹ̀lé ẹ̀ tí gbèsè. Pa ẹni sùúrù ibo ló sọ ìwà páàlì sí ń bíbà nínú nǹkan tẹ kà ń sìn torí àwa máa ń fẹ́ kẹka tó bá wà ń bẹ̀ gangan no ibo ló fi ìwà páàlì sí nínú nǹkan tẹ kà yín ẹjọ́. àkọ́kọ́ ní fídíò ẹ̀ ìgbé síbẹ̀ jẹ́ kí wọ́n tún kíní ibo ló fi ìwà páàlì sí àfa. tí wọ́n bá ní alikufuru nítorí wọ́n ní wájú law takfurun. no ibo ló fi ìwà páàlì sí ibo ló fi ìwà páàlì sí. ó ní ẹ máa gbọ́ ẹgbọ́n kan tá a la sọ mẹ́yìn aláàní tí wọ́n ẹ máa gbọ́ aláàní tí wọ́n bá wá sínú ẹ̀sìn Islam ó ní ẹ bá wọn ṣe tí wọ́n bá yí padà pọ́n òun ṣe mọ́ ó ní kẹ́ gbá wọn mú kẹ́ jí wọn gbé kẹ́dẹ̀ pa wọn kò fi ìwà páàlì sí so ẹ sọ ìwà páàlì tó wà bẹ́ẹ̀ fún wa. nínú tẹ́ sọ jáde nísìn tẹ̀mọ́kẹ́ nínú tẹ́ sọ jáde nísìn ẹ̀ ń dákọ̀ wípé àwọn nǹkan so àwọn nǹkan yẹn mo fẹ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó jẹ́ pé fi cut me off àwọn tí mò ń sọ ni àwọn tí àyà yìí bá wí gẹ̀gẹ̀ ẹ̀dúró ẹ̀jẹ̀ sọ àwọn tí wọ́n bá wí. àwọn tó ṣe wípé wọ́n ń fojú hàn wípé àwọn ń ṣe Islam bẹ́ẹ̀ sì ni ní kọ̀kọ̀ wọn àṣẹ tọ́lọ́n àmọ́ ní gbangba wọ́n fi hàn sáwọn èèyàn pé àwọn ń ṣe àwọn ń ṣe ibo ni wọ́n ti wá ṣe ìpáǹlé yín ìpáǹlé tẹ́ fi sí yẹn ni mo fẹ́ mọ̀ ibo ni ìpáǹlé ti wá. so àkọ́kọ́ ni wípé gbédè lárúbáwá yìí so wadu law takfurun tí ń bẹ́ẹ̀ yẹn tí wọ́n tú sí disbelief yẹn nínú ìtumọ̀ tí wọ́n bá ní alukufuru kéèyàn máa wà ìmoore sí yẹn lédè Yorùbá tí yẹn bá ní ìpáǹlé ẹ tún ní àìwà ìmoore ṣe èwo ni ká múnú méjèèjì ń sin bá ń sìn. kí ó yá ṣebí Yorùbá ní kílà ìmoore kí ni kéèyàn wà tí ìpáǹlé ẹ ṣe mọ̀ túmọ̀ páǹlé bí ẹni tó ń gbógun tì yín tó fẹ́ bá yín fa wàhálà ìpáǹlé àìmoore bí ẹ ṣoore fún yàn kò dẹ̀ mọ́ ṣẹgẹt àìmoore nìyẹn so èwo lẹ fẹ́ lò nínú méjèèjì báyìí sìn. ṣe wá rí ká ní pé èèyàn èwo lẹ fẹ́ lò nínú méjèèjì èwo lẹ fẹ́ lò nínú méjèèjì. méjèèjì ni tún ṣe ẹ̀yin ṣe Yorùbá ní lẹ́yìn bọ́ ẹ̀yin ẹ ti mú èwo lẹ mú nínú méjèèjì. Yorùbá lẹ́yìn. ṣé fòkè Fúlàní nìyẹn àbí. ẹ gbọ́ kókó ọ̀rọ̀ gẹ́gẹ́ kọ́lẹ̀ ń sọ. ṣé Fúlàní nìyẹn. ṣẹ́yìn ògbédè tí mò ń sọ ni. Yorùbá àìmọye Fúlàní tó ń sọ èdè Yorùbá ṣé Fúlàní nìyẹn. ṣé ó dà sáwúsá lẹ́yìn. Yorùbá lèmi ṣé Fúlàní nìyẹn. Yorùbá lèmi náà. so kí wàá ni wọ́n lò ń bẹ ṣé ìpáǹlé lọ́ lò ń bí àbí tó bá kọ́yìn tó lóun òṣèṣin Ìsìlámù mọ́ èwo ni wọ́n lò. àkọ́kọ́ ni wípé àgbọ́yé tiyín ló kù sí lọ́wọ́ èmi ti tú fún yín ẹ̀dẹ̀ ti ka translation. àfa a máa lọ bí tẹ fẹ́ lọ a máa lọ bí tẹ fẹ́ lọ a máa lọ bí ta fẹ́ lọ àwọn afẹ́ òótọ́. ṣẹ́ni tó kù báyìí ẹ bá mi gbé verse tó kàn sí. nù àfa ẹ kọ́kọ́ ṣe òótọ́ kàdé máa lọ sàdẹ̀ tẹ fẹ́ lọ yẹn ẹ ṣe òótọ́ nù ṣé tó bá yí padà ló sọ ni àbí tó bá ṣe páǹlì èwo ló sọ tó bá lọ́wọ́n ṣe Ìsìlámù mọ́ ni. bíjò ẹ jẹ́ ká ka kúrò àyè fún àwọn èèyàn tó bá fẹ́ lọ 1890 ẹ jẹ́ ká fún. ó yẹ ẹtún gbọ́ yé. bíjò jẹ́ káwọn kà wọ́n ti ní páǹlì. wọ́n ní wọ́n máa fẹ́ law takfurun
kama kafaru kẹ́yìn náà kẹ́ ṣàìmoore sọ́nà ìtumọ̀ àìmoore sọ́nà kìí ṣe pé ṣàmọ́kẹ́ ẹni tó ṣoore fún yàn lèyìn ṣàìmoore sí bó o láti ṣàìmoore sọ́nà òdi wípé Allah ṣàìmoore sí Allah kì í ṣe pé wọ́n ṣàìmoore gan ẹ̀yin lẹ́kan tú sí pé wọ́n ṣàìmoore. nǹkan tí wọ́n ṣe ń bíbà àwọn ènìyàn wọn gbàgbọ́ Allah wọn sọ pé àwọn tí wọn gbà wọn gbọ́ yìí wọ́n máa fẹ́ kẹjọ wà bákan náà àfa ẹni sùúrù àwọn máa ń fẹ́ kẹka nǹkan tó bá wà ń bẹ̀ gangan àwọn ẹni yìí ò gbàgbọ́ nínú Islam. ṣe rí èyí ṣèdè gbédè lárúbáwá yìí àkọ́kọ́ nù. mo gbédè lárúbáwá. translation gbọ́ mi translation tẹ ọkọ ẹ̀yin tí wọ́n bá ní disbelief àwa la tún kọ́. àbí mo mọ̀ ń pé Google search ni so àkọ́kọ́ ni wípé. bàbá súná sọ yìí site àwọn lárúbáwá gangan lélẹ́yìí kẹ́ ẹ má pé nọ́mbà lẹ̀. ẹ dákun site àwọn lárúbáwá gangan lélẹ́yìí. nítorí ẹ̀rí àkọ́kọ́ ni ms big joe ẹ jẹ́ kàkà big joe kàdẹ̀gbẹ́ next verse fún wọn. they wish you would disbelieve as they disbelieve. wọ́n fẹ́ kó ṣe àìgbàgbọ́ bí wọ́n ṣe gbàgbọ́. so you may all be alike. ẹ lè jọ rí bákan náà. So do not take any of them as allies unless they emigrate in the cause of Allah. Allah àti Muhammadu wọn pa wọn láṣẹ pé ẹ má ṣe mú ọ̀kan nu wọn ní ọ̀rẹ́ o àyàfi tí wọ́n bá wá sójú ọ̀nà Islam tí wọ́n di Muslim. But if they turn away. Ẹ kà díẹ̀ díẹ̀ bíbẹ̀ yẹn tí wọ́n bá yí padà pé wọn ò ṣe Islam mọ́ kí wàá ló sọ. Then seize them and pie them. Ẹ jí wọn gbé kẹ́ẹ̀dẹ̀ pa wọn fàtúlù kẹ́ pa wọn nípa àyà. Whenever you found them. Níbikíbi tẹ́ ẹ bá ti rí wọn tẹ́ bá ti gbá wọn mọ́ ẹ pa wọn. And do not take any of them as allies or helper. Kẹ́ẹ̀dẹ̀ máa mú kankan nu wọn ní ọ̀rẹ́ àbí olùrànlọ́wọ́ o. So ẹgbẹ́ bíbá Allah ti yanjú bíbá wọ́n ti pa àwọn ìpele kan tá a lọ wọ́n ti pa ìpele kan bíbá next verse kẹwàá lọ gbọ́n kan tá a là sọ mbẹ́ wọ́n ti pa àwọn ẹ̀tọ́ fẹ́ pa bíbá yẹn sìn wọ́n ti pa àwọn kan bí wọ́n wá ń lọ ibi tó fẹ́ lọ yẹn ó yá. Ó yẹ gbé next verse. Ó ti ṣèdájọ́ wọn tó máa pa so jẹ́ àdó next verse bẹ́ẹ̀ ni ó yẹ wá lọ kàkà gbọ́n kan tó fẹ́ ká. Àwọn tẹ́ ti pa àtàwọn tí ó fún ní ìyọ̀ǹda lóde ṣẹ́fẹ́ lẹ́nu mi ni wọ́n ń gbé bọ̀ náà ṣẹ́fẹ́ lẹ́nu mi tó dé ni alákàn pa àwọn èèyàn lọ ni. 90. Ẹ sọ fún apẹ́ ẹ̀sìn àpààyàn lẹ́gbẹ́ wá fún wa. Ó yá ẹ̀ka wọ́n ti gbé dé. Àfà. Yẹ ẹ̀ka ẹ̀ tú. Ẹ̀yin ní kẹ́ka ìbẹ́yìn lẹ́fẹ́ ka àti ka 89 ó yá ẹ̀ka. Now. Ó ní illa alladhina yasiluna ila qawmin bainakum wa bainahum mithaq. Àfàwọn tó ṣe wípé wọ́n gbà tí wọ́n fi àìmoore yìí hàn àmọ́ tó ṣe wípé yasiluna ila qawmin bainakum tó ṣe wípé wọ́n ń ṣe àṣọ mẹ́yìn. Fà ní sùúrù àwọn olóńsọ nígbà àyàfi kí ni ẹ là ọ̀rẹ́ mi bá ṣe ń sọ bíbẹ̀ yẹn o wọ́n ti pa àwọn kan lókè níbí ìbá yẹn sì kí ló sọ yẹn ń sìn àyàfi àwọn tẹjọ ní àdéhùn ẹ má kà á lọ kẹlẹ gbogbo alágbọ́ díẹ̀ sí la dẹ̀ mọ̀ nǹkan tẹ̀ ń ka ó yẹ má kà á lọ. ẹ̀mọ́ kí tí n bá ń sọ̀rọ̀ lọ tí mo wá ní àyàfi ìtumọ̀ ní kí mo fẹ́ yú àwọn ẹ̀ka jáde ń bẹ̀rù àbí bẹ́ẹ̀ kọ́. ẹ máa gbọ́ tẹ́ ẹ bá gbọ́ Yorùbá mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ fún wọn mo fẹ́ ṣàlàyé fún wọn ó máa yé wọn wọ́n ti pa àwọn kan ó wá tún tẹ̀síwájú pé àyàfi àwọn tẹ̀jọ ládéhùn. àwọn yẹn lẹ́ẹ̀ nípa ṣe ti gbọ́ Yorùbá yẹn ó yẹ máa lọ ẹ̀yẹ ẹ̀ka ẹ̀já. ṣe wá rí ẹ̀ka láti bí fa'in i'tazalukum falam yuqatilukum al-qawm wasalam fama ja'ala Allahu alaykum sabila. Ó ní dáyé pé ẹ fi wọ́n lẹ̀ láti bí so if they refrain from fighting you and made peace with you then Allah does not permit. àfa ẹ ní sùúrù ẹ máa gbọ́ ẹ máa ka o bọ̀ ẹ máa gbé nǹkan tí ó sì ń bẹ̀ síra wọn ẹ láti bẹ̀rẹ̀ àyàfi àwọn tẹjọ ládéhùn àwọn míì ló ń sọ yẹn o mo fẹ́ kí nǹkan tẹ̀ ń kakọ yé toró ti yé àwa rẹ̀ àyàfi àwọn tẹjọ ládéhùn lọ́wọ́n tó wá ń sọ ń bí báyìí so tẹ bá ń kà wọ́n ti ṣèdájọ́ àwọn tó máa pa àwọn tí wọn ò ní pa so tẹ bá ń kà kẹ́lẹ́ mọ̀ pa àmọ́ so ẹ tẹ̀síwájú ẹ ṣe. Ó ní illa alladhina yasiluna ila qawmin àfàwọn tó ṣe wípé wọ́n ń ṣe àṣọ pẹ̀lú yín láàrin wọn bí mithaq pẹ̀lú wípé wọ́n ń fi mithaq ní wípé kádéhùn kó wà láàrin wọn sí ara wọn pé látòní lọ kò ní síjà láàrin wa mọ́ àdéhùn tí ń bẹ́ẹ̀ nù wípé látòní lọ treaty ta play ni wípé lẹ́yìn èyí kò ní síjà mọ́ kẹ́ mọ́ ṣe tí ká ní mọ̀ ṣe tiwa. àwọn èèyàn ẹ gbọ́dọ̀ bá wọn jà àwọn tó yẹn pé ẹ ti jọ ládéhùn ẹ gbọ́dọ̀ bá wọn jà. aw ja'ukum hasrat sudurukum man yuqatilukum wa yuqatilu qawmahum àbáwọn tí wọ́n wá
tí wọ́n á bá yín nípa wípé hasrat suduruhum man yuqatilu tó jẹ́ pé ẹ̀mí wọn ti kúrò nípa wípé wọ́n fẹ́ bá yín jà àbí wọ́n fẹ́ bá àwọn ìjọ yín jà ìtumọ̀ nípa àwọn tí wọ́n ní kí wọ́n bá jà yẹn níbi verse àkọ́kọ́ wọn làwọn tó jẹ́ pé wọ́n bá kọjú ìjà sí yín àwọn eléyìn lẹ́yìn náà kọjú ìjà sí. àfa ẹjọ verse àkọ́kọ́ kò sí tó ṣe pé wọ́n kọjú ìjà sí wọn àfa ẹ jẹ́ ká máa ṣòótọ́ verse àkọ́kọ́ ọmọ yẹn yí ẹni sùúrù àfa wọ́n yí padà wọn ò ṣe mọ́ lóní kó gbá wọn mú kó pa wọn ó wá tẹ̀síwájú pé ẹni àfa ẹni sùúrù èmi fẹ́ ká ṣòótọ́ ó wá tẹ̀síwájú pé àyàfi àwọn tẹjọ ní àdéhùn ẹjọ àfa ẹ jẹ́ ká ṣòótọ́ tálákọ̀ọ́kọ́ wọ́n ti pa àwọn yẹn ó ti lọ ẹ má sọ pé wọ́n kọjú ìjà sí wọn kọjú ìjà sí wọn àfa ẹ má sọ pé wọ́n kọjú ìjà ẹ má sọ pé no àfa ẹ má sọ̀rọ̀ lọ àfẹ́ kẹ mi ìfẹ́ sọ pé ẹ parọ́ ẹ sọ bó bá ṣe wà àwọn tálákọ̀ọ́kọ́ yẹn wọ́n kọjú ìjà sí wọn àwọn yẹn yí padà pé wọn ò ṣe ìsìlámù mọ́ ni ẹ má gbọ́ àfa ẹ kà ṣe báyìí nǹkan lè làjà ẹ̀mí àti yín tí ẹ̀yin ò bá gbà tèmi ò bá gbà á lè lo tẹ̀sírí ẹni wọn tẹ bá fẹ́ àdìjàlá lé ní kòtù bí ni gbogbo ìtẹ bá fẹ́ ó máa ṣàlàyé ẹ̀ka gbèsè tẹ bá fẹ́ mi ìfẹ́ ká fi nǹkan tí ò bá sí ń bẹ ẹ ṣe ẹ tẹ̀síwájú. ṣé àkọ́kọ́ ni wípé wọ́n ń sọ̀rọ̀ bọ̀ wọ́n á ní àyàfi ìtumọ̀ ni wípé ọ̀rọ̀ yẹn ó ń bá tòkè lọ́kọ́ ṣé bẹ́ẹ̀ kọ́ ni. ok mo fẹ́ mọ̀ bí ẹ gbọ́ Yorùbá ẹ dá mi lóhùn. mo fẹ́ mọ̀ bí ẹ gbọ́ Yorùbá wọ́n mú nǹkan bọ̀ látòkè wọ́n ní ẹ pa àwọn eléyìí wọ́n wá ní àyàfi àwọn ti bí báyìí kí ni ìtumọ̀ yẹn ẹ ti pa àwọn kan wọ́n wá ní àyàfọ̀ wọn ti bí báyìí so mi ì mọ̀ bí ẹ gbọ́ Yorùbá yẹn mọ̀ yẹn ní kẹ́ farabalẹ̀ ẹjẹ ìsàlàyé wọ́n ti pa àwọn kan wọ́n wá ní àyàfi àwọn ilé ìtẹ́jọ ní àdéhùn tẹ́jọ ládéhùn bí àwọn ti sanwó dáàbòbò fún yín. ẹ jẹ́ kí n tún ṣàlàyé fún àwọn máa tún yé wọn báyìí nínú bíbá yìí àwọn tó ní treaties pẹ̀lú àwọn mùsùlùmí ni àwọn tó ti sanwó ẹ̀mí pé à má pa mí o àwọn yẹn wọ́n ti jọ ní àdéhùn ó wá ní àwọn tẹ́ ẹ̀ jọ ní àdéhùn lókè yẹn ẹ ṣe kí ni ẹ pa wọ́n nǹkan tó wà ń bẹ̀ ní ẹ̀dẹ̀ àtú àwọn èèyàn méjì. arábìnrin ẹ̀ka or those who allegedly opposed to fighting either you or their own people ẹ̀ka ẹ̀ túmọ̀ rẹ̀. ìyẹn ti ya ó ti ya three people they are different people there now. bíjò mọ̀ tí àáfà yìí ṣe ń sìn èmi ò mọ̀ bẹ́ẹ̀ àáfà ṣe fẹ́ ṣe wọ́n fẹ́ pa 89 yẹn rẹ́ wọ́n wá fẹ́ mú 90 yìí nísàlẹ̀ pé ó ní àyàfi tó bá fẹ́ bá wọn jà àtàwọn tó jà tẹ bá ń ka nǹkan tí ó ń sọ ní 89 bọ̀ ó ń sọ létí náà pé tí wọ́n bá yí padà wọ́n ò ṣe ìsìlámù mọ́ ó ní ẹ gbá wọn mú ẹ pa wọn ó wá bọ́ sísàlẹ̀ ó ní ẹ̀dẹ̀ má bá wọn ṣe ẹ má ràn wọ́n lọ́wọ́ ó wá bọ́ sísàlẹ̀ ó wá ní àyàfi àwọn tẹ́ ẹ jọ ní àdéhùn àyàfi ní ìmọ̀ bí ṣe máa tún bí ṣe lè sọ Yorùbá mi fún àǹfààní ó tún ní àwọn tẹ́ ẹ jọ ní àdéhùn yẹn tó bá tún fẹ́ bá yín tó bá tún fẹ́ kún yín lọ́wọ́ pé kẹ́ bá yẹn ẹ tún pa wọ́n kí lẹ̀ ń sọ. inú tí ọmọ kan tó máa sọ fún àfáà nǹkan tó yẹ àfáà ni pé ìlú tí Islam bá ti gbà àwọn èèyàn tó wà ńbẹ̀ tó ń ṣe Islam ẹ máa san owó ẹ̀mí yín fún wọn owó ẹ̀mí yẹn dẹ̀ ni ẹ gbà kẹ́ má pa mí àwọn tó wà ní Egypt wọ́n ń sán lé ní. tó tẹ̀lé náà tù or those who allegedly opposed to fighting either you or their own people. ó ní àti àwọn tó tún fẹ́ bá yín jà ẹ pa wọ́n. opposed ló sọ o. náà. opposed to fighting either àwọn tí wọ́n kọ̀ láti bá yín jà abẹ́ ẹ̀ gbọ́ ìbò. tí ìbáyìí ṣàlàyé fàáfà níbí báyìí nǹkan tá là ń sọ níbí báyìí pé àwọn tí wọ́n jọ ní àdéhùn yẹn ṣẹ́gbẹ́ àwọn tó jẹ ní àdéhùn yẹn Allah ní pé kí wọ́n bá wọn ṣe déédéé kó dúró lórí àdéhùn fún wọn ó wá ń sọ pé àwọn tí wọ́n jọ ládéhùn yìí pé bí àwọn tí wọ́n fẹ́ bá àwọn èèyàn wọn fà ẹ máa gbọ́ àwọn èèyàn wọn ó ní torí òun Allah lòun ṣe bẹ́ẹ̀ lòun fún àwọn mùsùlùmí lágbára káwọn èèyàn má lè fi bá wọn jà so torí mi mọ nǹkan ó wá ní ẹni sùúrù àfà Allah tó wá ń sọ ń sàlẹ̀ pé àmọ́ tí wọ́n bá wá tún kọ̀ báwọn fẹ́ bá yín jà ó ní tí wọ́n bá kọ̀ báwọn bá yín jà ó ní ẹ fún wọn ní ìdẹ̀ra ẹ jẹ́ kó rí ìdẹ̀ra látọ̀dọ̀ yín torí òun Allah lòun fún wọn ní ìyọ̀ǹda yẹn so mi mọ nǹkan tí àfà yìí fẹ́ fi gbọ́ ẹ sọ ti yàn ya. àkọ́kọ́ ni wípé ṣẹ̀mọ́kẹ́ ó ń sọ̀rọ̀ ọbọ̀ ó ní àyàfi yẹn ó fẹ́ yọ jáde nínú àwọn tí wọ́n sọ lókè
so no afa no afa ẹni sùúrù ok nǹkan tó fẹ́ gbọ́ sí ìpele ìpele mélòó ni kí ni wà ṣé ẹ máa gbọ́ nǹkan tó fẹ́ ka ó máa yé gbogbo wa ń sìn ṣó ní kọ́ pa ẹ máa gbọ́ ṣó ní kọ́ ẹ máa àfa ó máa yé wa ń sẹ́ dúró náà ṣó ní kọ́ pa àwọn kan ṣó dẹ̀ ní kọ́ dá àwọn kan sí àwọn tí wọ́n jọ ládéhùn àbí kò sọ bẹ́ẹ̀ bí àbòyè máa yé wa nìyẹn ṣáàlà ní kí wọ́n pa àwọn kan tí wọ́n jọ ní àdéhùn ṣó ní kọ́ dá wọn sí bí yàtọ̀ bá béèrè wọn bí ó máa yé yín nínú ìpele tó pín sí. tó yẹ yín báyìí àfa ẹ mọ̀ pé ìpele ní àwọn kan tó bá ti pẹ̀yìn dà ó ní kọ́ pa wọ́n àwọn pele kejì ó ní tẹjọ ládéhùn àyàfọ̀ wọn yẹn so bí akẹ́ ṣàlàyé fún yẹn mi mọ bí ibẹ̀ yẹn ṣe yẹ yín sí bí akẹ́ ṣàlàyé fún ẹ ṣe. mo fọlọ́n tẹ́ ń sin bẹ̀yìn ẹ má sọ̀n kankan ó ń sọ̀rọ̀ bọ̀ ó ka àwọn kan ó wá ní àyàfi ẹni ìtumọ̀ wípé ó fẹ́ yọ àwọn nǹkan jáde ńbẹ̀ ó wá ní awùjà hasirat suduruhum tó ṣe wípé tinú tẹ̀dọ̀ wọn làwọn ò ní bá yín jà mọ́ àbí ẹ̀ka bẹ̀ nu English ń pé wholeheartedly opposed to fighting either you so nípa àwọn tí wọ́n sọ lókè yẹn àwọn tí wọ́n bá yín jà mọ́. àfáà má bínú náà mo máa wọlé mi bẹ̀yìn àwọn yẹn ti jọ ládéhùn òun ló fa treaty tẹjọ ní ṣé ẹ̀mọ́ tó mọ treaty ni àwọn yẹn náà wọ́n tẹjọ ní. ọ̀ nínú English ẹni sùúrù àfa ẹni sùúrù náà ok ẹ jẹ́ wo bí tí kò yá fa ó wá ní all their own people àwọn tí àwọn Muslim bá tẹjọ ládéhùn yẹn tó sanwó ẹ̀mí wọn yẹn ó ní tí àwọn èèyàn wọn mi mọ bí ẹ ṣe tún gẹ́ẹ̀tì bíbẹ̀ yẹn àfa so bí jòbí ẹni sọ bí akọgbẹ tẹfsiri wa ẹ máa gbọ́ tẹfsiri wa ẹgbẹ́ tẹfsiri wa òǹdè tó dé ni wípé ó ní dhalika àbí a'udhu billahi minash shaitanir rajim ó ní walau sha'a Allahu laja'ala ó ní tó bá táyé pé bẹ́ẹ̀ lọ́lọ́run fẹ́ walau sha'a Allahu lasallatakum alaykum falaqatalukum fa in lam ya'tazilukum fayulqu ilaykum as-salam ó ní tí wọn bá ti gbéjà wá ẹ fi wọn lẹ̀ ẹ má bá wọn jà so òǹdè tó dé nìyẹn òǹdè tó dé nù. mo ní béèrè fún yín mo ń bọ̀ tẹ́ bá wo 89 oríṣi èèyàn mẹ́ta ni Allah dárúkọ ńbẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́. ṣé ẹ̀yin níbo. 89 yẹn oríṣi èèyàn mẹ́ta ló dákọ ńbẹ̀. 89 wò sí vaasi tí wọ́n mú jáde ní Zambia. ẹ nà. ẹ̀yin mẹ́ta ẹ̀ máa ka. àkọ́kọ́ ni pé ó ní ẹ mú àwọn kan mọ́lẹ̀ ẹ dè wọ́n ẹ kidnap àwọn kan bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́. ẹlẹ́ẹ̀kejì ó ní àyàfi àwọn kan wà mọ́bọ̀ ó ní àwọn kan wà ẹ má bá wọn ṣe rárá ẹ gbọ́dọ̀ ní alliance pẹ̀lú wọn òun lẹ́lẹ́kejì ó yẹ mẹ́yẹn ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ wá ìrànlọ́wọ́ wá sí ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ béèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn tẹ́ bá wo kínní ó wá ní except ó yẹ mẹ́yẹn those who join a group with you ó yẹ with have a 20 àkọ́kọ́ ni pé ṣe rí ṣe àwọn nígbà tán jagun gbà yẹn wọn a máa mú ìyàwó lójú ogun tán bá rọmọ tó fáìn wọn a mú tán bá rí nǹkan kan tó pè wọn tán bá ẹ máa gbọ́ bọ̀tẹ́ má jẹ ó ní evidence o bọ̀tẹ́ kọ́kọ́ ka tẹ̀sí. bàbá wa kàn ní ká mẹ́rin wá ni ṣé ẹ mọ̀ tó fẹ́ wá ni. ẹ má ọ̀rẹ́ ká tẹ̀sí. ànábì òdo ẹrú ni. ẹ mú wá. ẹja yanjú bí náà máa lọ bọ̀. ànábì tó tún ra ẹrú gan. ṣé ẹ̀yin náà gbọ́n tẹ̀sán nísìn. ó ra ẹrú ó dẹ̀ tún dó ẹrú. ó yẹ mú wá ẹlẹ́ni evidence. ẹja yanjú bí iná tá bá ti yanjú bí yẹn la máa lọ. ẹ̀yin tẹ́ fẹ́ yanjú bí kò yẹ kẹ́ tún máa dákun kankan mọ́. no ó jẹ́ kẹ́ ẹ mọ̀ ní ìgbà tẹ́ ẹ ń sọ pé kò sí. tẹ́ bá fẹ́ jẹ́ mọ̀ ẹ mú evidence wá tẹ́ bá fẹ́ jẹ́ mọ̀ ẹ mọ̀ sàn kankan. ó yá ẹ̀yin ẹ tètè ṣetán ẹja sáré yanjú bí kíákíá. wọ́n dákun yẹn mẹ́ta lọ́wọ́. ayédè ẹni sùúrù ìlàlẹ̀ dínà àyàfà wọn tó ṣe pé yẹ̀sí lúnà ìlàkọ́ omi ń bẹ́ ìnàkún tí wọ́n ti rò pọ̀ tí wọ́n ti láǹfààní àti ní àfíẹ́sì pẹ̀lú àwọn kan lára yín ó yẹ ìmẹ̀ yẹn wà bẹ́ ìnàkún àtàwọn ara wọn tí wọ́n ti jọ rò pọ̀ which is nígbà tán pàdé láàyè yẹn tẹ́ ti rí wọn mú tẹ́ ti kidnap wọ́n ti rí àwọn tí wọ́n nífẹ̀ẹ́ nu wọn wọ́n wá ní àwọn tán nífẹ̀ẹ́ yẹn yọ wọn sẹ́gbẹ̀ẹ́ kan wọn ò ní ìdínkù mọ́ báyẹn ó yẹ báyẹn àwọn yẹn ti dẹrú fífẹ́ nìyẹn ṣé àkọ́kọ́ ni pé ẹni tá a bá mú lójú anywhere tí ò bá ti gba Islam ṣé Islam gbà ká mú lẹ́rú àbí ó gbà. ẹni tí a bá mú fẹ́
tá a mú tí ó jẹ́ kèfèrí tó yẹ pé kò iṣẹ́ olólùfẹ́ Allah ṣé Islam gbà ká mú lẹ́rú àbí ó gbà. ṣe rí ìdáhùn mi inú Al-Qur'an ní ìrẹ̀ fún yín. ẹni Ọlọ́run sọ ní sùúrù Suratul Anfal ó yes ní or yá no ayyuhan nabi ẹ̀yin náà lọ máa wá Suratul Anfal níbi yes péjì last. or no yá ayọ́ ànàbí ẹni sùúrù Al-Qur'an ní máa fi dá yín lóhùn mi ò bàbá ní sọ̀rọ̀. nàbí ẹni sùúrù yes or no ẹ̀yin ti máa Quran yẹn ṣèbá ọ̀rẹ́ Al-Qur'an yes lẹ or no àbí ṣebẹ́ ṣàmọ́ kí ìbéèrè tẹ béèrè àti inú ọgbọ́n orí yín lẹ ti mú wá so ìdáhùn Al-Qur'an lè ọgbọ́n fẹ́ orí fún kọ́ ọgbọ́n orí kọ́ ìwé lẹ́tí ṣé kan ẹ ìwé mọ̀ lẹ́tí kan. ẹni sùúrù ọgbọ́n orí kọ́ yes or no ká tó fún yín evidence yes or no ìka no ẹni sùúrù sẹ́ ok Islam ò fọwọ́ ẹ jẹ́ sí ìfún yín lẹ́yìn ayé nínú Al-Qur'an. ẹni sùúrù àlọ́ jìnnà kí ni ìtumọ̀ ẹ tọ́jú wọn pamọ́ yẹn kí ni kàn fi wọ́n ṣe kàn pa wọ́n jẹ ni. Ibo ni ẹ tọ́jú wọn pamọ́ wà? ẹ̀ka 89 yẹn 89 tó gbé wá 89 yẹn 89 yẹn tó ní seize them then seize them àbí seize them yẹn ò tún yé yín dáadáa ẹ tọ́jú wọn pamọ́ yẹn. ṣe rí ibi tí problem wà gangan ni wípé ẹ ní gbà àmọ́ àkọlé kan yìí ni wípé ẹ fẹ́ sọ àwọn èèyàn nù gbogbo ẹ ti gbé gbogbo tá a gbé. àwọn èèyàn nù ká jẹ darí à ń sọ̀rọ̀. ẹja ṣe báyìí yes ma. afa according to Islam ẹni tó bá fi Islam múlẹ̀ kí ni èrè ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lọ́dọ̀ Allah. kí lẹ wí. according to Islam islamically according to pẹ̀lú òfin ṣẹ̀ríà tó bá fi Islam múlẹ̀ tó bá fi Islam múlẹ̀ kí ni ìdájọ́ ẹ̀. kí ni ìdájọ́ ṣe ẹ ní sọ kankan. ṣe bẹ́ẹ̀ rí padà àdé ń retí kẹ́ ẹ ní sọ̀rọ̀. iṣẹ́ wa di sàn ní sọ kankan. kódà ìfọlọ́n bẹ̀yẹn mọ́ sọ kankan. ẹ ní pé nínú Islam kí lófin tó bá ní pé àwọn ń pè ní mọ̀rọ̀tádù àwọn tí wọ́n láwọn ò ṣe Islam mọ́. àkọ́kọ́ ni wípé kẹ́ ẹ lọ mọ̀ pé Islam ní kankan tí ó ṣe fún kò ní bóyá ń pé yóò dé mẹ́lẹ̀ yóò làkúm dínú kú mọ́lẹ̀ dín Al-Qur'an wí ẹ mọ̀ ẹ ṣe tí tó bá fi Islam múlẹ̀ kò sẹ́ni tó dín nìkan lọ́wọ́ ọlọ́run ní yá ìbá iná ardi wá sí ilẹ̀ ọlọ́run ẹni sùúrù àfà làkúndínkùnú wà yẹn ìyẹn wà fún ẹni tí ò kì í ṣe ìsìlámù so ẹ má rò bóyá ẹ fẹ́ tú ilé kéwúlẹ̀ Yorùbá lẹ wà ń bí làkúndínkùnú wà tẹ́sọ yẹn ẹnìyẹn ò ṣe Islam àwọn mùsùlùmí wá sọ fún pé ìwọ ṣe títí ẹ kó ṣe tèmi and aya Quran 9 verse 29 ti ẹni sùúrù Quran 9 verse 29 ó ti wọ́ yẹn sígbó ẹnikẹ́ni tí ò bá ṣe Islam ẹ lọ pa sígbó ìyẹn wà so now according to Islam ẹni tó bá lòun ṣe Islam mọ́ kí ni punishment ẹ. ìdáhùn rẹ̀ ní Al-Qur'an ló wà ẹ ṣí Suratul Ma'idah. Quran kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Suratul Ma'idah chapter 5 ẹlẹ́ẹ̀kẹrin chapter ẹlẹ́ẹ̀kẹrin. Aya kí ni. àbí chapter ẹlẹ́ẹ̀karùn-ún. Quran 5 verse 5 àbí. bẹ́ẹ̀ni so ibi ìmọ̀ bí verse exact verse but ya ayyuhal ladhina amanu man yartadda minkum an dinihi wọn gẹ́gẹ́ ni ẹ jẹ́ mi náà fọwọ́ kẹ́kẹ́. àbúyẹ máa wò ó eléyìí ọ̀tọ̀ nìkan tó ń sọ ọ́. máa fi rìn yín sàn máa fi rìn yín sàn. bí a kẹ́ fi second fún yín wò. bọ̀ tó bá ní eléyìí tẹ̀ ń sọ yìí àwọn ará Saudi tó wá fi Islam lẹ̀ tán wá ń pa ewélé kí ló tó wá ń pa Saudi Arabia Yemen man sentence for apostasy kí ló tó wá ń pa. verse 54. Quran 9 verse 54. chapter 5 verse 54. Okay. ẹ̀ẹ́dẹ̀ tó bá ti gbé wa ẹ bá wo sọ Bukhari 30:17 ibẹ̀ ni Muhammad ti sọ pé ẹni tó bá ti change ẹ̀sìn ẹ̀ pa ọ́. tí mo ní ẹ lọ bá ń gbé wá chapter 5 verse 54. Mo ti dé o. ẹ bá ní tú ẹ̀ka kẹ́mọ́ tú English yẹn tú.
ẹ kà náà àfà. ṣe ẹ gbé ìbò ni ẹ tú kó mọ́ dàbí nǹkan ìrújú wà ń bẹ ẹ tú. ẹ wo eléyìí ẹ kà ẹ tú yẹn ò ní kí. ó dáa kò sí wàhálà ní tú tẹ́ gbé wáyé máa tú tá a bá tú ẹ máa gbọ́ tá a bá tú ẹ gbọ́dọ̀ sọ pé ń lọ ibì kankan mọ́ o. àyìn lọ ibi kankan mọ́. ibi tẹ́ gbé wáyé ẹ jájọ tú kájọ wò. ọ̀yà ọlọ́run ọba Allah ó sọ pé yá ayyuhal ladhina amanu apẹ̀yìn tẹ́ nígbàgbọ́ man yartadda minkum an dini gbogbo ẹni tó bá bẹ́sẹ̀ sẹ́yìn tó lóun ò ní ṣe ìsìláàmù mọ́ fasawfa ya'ti Allahu biqawm ọlọ́run ní òun ó mú àwọn kan wá nínú àwọn èèyàn tó ṣe wípé yuhibbuhum tó mọ̀ nífẹ̀ẹ́ àwọn ẹ má jẹ́ kí wọ́n kọ̀rẹ́ tí máa là. kí lẹ́ ń sọ Allah ní kẹ́ máa sọ Allah ní ọlọ́run ẹ̀jẹ̀ ó kọ́ rẹ̀ nù ó ní yá ayyuhal ladhina amanu apẹ̀yìn tẹ́ nígbàgbọ́ nù Allah man yartadda minkum an dinihi gbogbo ẹni tó bá bẹ́sẹ̀ sẹ́yìn tó lóun ò ní ṣe ìsìláàmù mọ́ tó lóun ò ní ṣe sìn mọ́ kí lọ́nà lóun òun ó ṣe fasawfa ya'ti Allahu biqawm ọba Allah olóhun mú àwọn àjọ kan wá yuhibbuhum tí wọ́n máa nífẹ̀ẹ́ àwọn tí wọ́n nígbàgbọ́ wa yuhibbunahu tí wọ́n sì máa nífẹ̀ẹ́ àwọn tí wọ́n máa nífẹ̀ẹ́ Ọlọ́run. so àgbọ́yé ibẹ̀ náà wípé ẹni tó bá ní ṣe ìsìláàmù mọ́ olóhun ó ṣe kẹ̀kẹ́ fún wọn. ẹ̀ka tán. azillatin alal mu'minin tó ṣe wípé wọ́n yẹpẹrẹ ara wọn lọ́dọ̀ àwọn mùmìnì wọn ní ṣe bí nípa wọn jẹ́ nǹkankan. a'izzatin alal kafirin tó sì ṣe wípé wọ́n a'izzatin alal kafirin iyì ni ó máa jẹ́ lójú àwọn kèfèrí wípé a sì ti sọ nǹkan nù pẹ̀lú ẹni tọ́nà padà wá fi wá dípò wa. yujahiduna fi sabilillah tó yẹ kó wọ́n máa jagun wọ́n máa ná sójú ọ̀nà Ọlọ́run. iyì ni a'izzatun alal kafirin. sẹ́yìn ògbọ́n tí mo sọ ni kí ni ìtumọ̀ izu. ṣé iyì ni ẹ má parọ́ o ṣé iyì ni a'izzatun alal kafirin. kí ni ìtumọ̀ rẹ̀. ẹnì ṣọlẹ̀ ẹ máa kà lọ. kí ni ìtumọ̀ rẹ̀ ṣẹ̀bẹ́ ilẹ̀ dámi dúró. ẹ máa kà lọ ẹ má wọrí ẹ̀ka délẹ̀ ṣe bá ṣe máa ka tiwa ẹ máa kà lọ. ó ní azillatin alal mu'minin wọ́n yẹpẹrẹ ara wọn lọ́dọ̀ àwọn mùmìnì lọ́dọ̀ àwọn tí wọ́n nígbàgbọ́. a'izzatin alal kafirin tó jẹ́ pé wọ́n á máa jẹ́ ojú abiyì lọ́dọ̀ àwọn tí wọ́n bá nígbàgbọ́. yujahiduna fi sabilillah wọ́n máa ná sójú ọ̀nà Ọlọ́run wala yakhafuna lawmata la'im bẹ́ẹ̀ ni wọ́n ní máa bẹ̀rù èébú táwọn yóò máa fún pé o sì wá ń ṣe báyìí o sì wá ń ṣe báyìí nítorí o sì ń ṣe báyìí sójú ọ̀nà Ọlọ́run. dhalika fadlullahi yu'tihi man yasha eléyìí ni ọlá tọ́lọ́wọ́ máa ṣẹ̀fẹ̀ tó bá wù wallahu wasi'un alim ẹ̀rí ọba Allah ọba tó fẹ́ ni ọba tó gbẹngbẹ́ni ọkọ ní mímọ́. àwọn tẹ̀kíà tí wọ́n máa ń tú tá a fi máa ń jọ ní problem òun nìyẹn. ìbéèrè tó ń béèrè mọ́ ẹni sùúrù ó ní yá ayyuhal ladhina amanu Allah ni mo pẹ̀yìn onígbàgbọ́ òdodo man yartadda minkum an dinihi ẹni tó bá ṣẹ́rí kúrò nínú ẹ̀sìn ìsìláàmù nínú yín nínú ẹ̀sìn ẹ̀ fasawfa ya'ti Allahu biqawmin èmi Allah máa máwọn ọjọ́ míì wá tí ó rọ́pò wọn yuhibbuhum wa yuhibbunahu tó ẹgbẹ́ wọn ó máa fẹ́ràn Muhammad wọ́n sì máa fẹ́ràn àwọn tó kù nínú ẹ̀sìn yẹn. àwọn tá à ń sọ yìí wá ní o azillatin alal mu'minina tó ẹgbẹ́ wọn ó máa yẹpẹrẹ ara wọn ó máa look gentle tán bá wà láàrin àwọn onígbàgbọ́ òdodo Allah. wa'azillatan wa a'izzatan ṣùgbọ́n wọ́n á máa lé koko alágbára ni wọ́n nínú ìdá wọn lé koko alágbára ni wọ́n. wait ó yẹ yín mẹ́ a'izzatan alal kafirina tó ṣe pé wọ́n burú jẹjẹn lórí àwọn aláìgbàgbọ́ ìyẹn àwọn tí wọ́n kúrò nínú ẹ̀sìn ló ń sọ yẹn ló ń rí fàṣẹ padà yẹn o ó nítorí pé àwọn tèmi aláàkówá yìí yujahiduna fi sabilillah àwọn ni wọ́n máa ṣe jihad sójú ọ̀nà Allah gbogbo adẹ̀ tí mo tán pè ní jihad kò sí tán pè ní jihad kọjá ẹ̀pà wọn wait kò sí tán pè ní jihad. bàbá ètò láyé àyà yìí kò tí ì bá ẹni tó fi Islam yẹn ní kò tí ì bá wí. ẹ̀yin ilẹ̀ ya gbọ́ wáyé. kò tí ì give judgement. so bá ṣe wá mú wá fún mi. ẹ jẹ́ fi judgement ẹ̀ lẹ̀ fún. kò give judgement ó lè kàn sọ wípé ẹni tó bá fi Islam lẹ̀ ó máa replace ẹ̀ pẹ̀lú ẹlòmíì. kí judgement wọlé tán wá. kí ni judgement
no kí lẹ̀ ń wá judgement fún gbà tí wọ́n sọ́nà Al-Qur'an wípé ẹni tó bá lóun àwọn ṣe tẹ mọ́. wá àwọn ẹ̀yin ẹ̀ka àwọn Quran 4 verse 89 ẹ̀yin fẹ́ pààyàn rẹ́ àbí? ẹyẹ gbé jáde. ṣe bóun lẹ ṣẹ̀ka tán yín àdìtì tó tún sọ ẹ jẹ́ ń gbé wá. ẹ mú wá ṣe bẹ́ẹ̀ ló pọ̀ ni. tó yapa ìkan lélẹ̀. ṣe rí àkọ́kọ́ ní ẹgbọ́n mi ṣe rí sunna.com yẹn sunna.com yẹn ẹ lọ mú ibi tó wà gẹ́gẹ́ nù ibi sọ ẹ rí ṣé wọ́n dákọ̀ sọ yìí tó wà. òun lélẹ́yìí Sunna An-Nisa ẹ wo Sunna An-Nisa 4089 ẹyọ kọ́kọ́ lélẹ́yìí o ó tún wà ní Sunna An-Nisa 4060 ó tún wà nínú sọ̀yí Al-Bukhari 3017. ẹ dákun jẹ́ sọ̀rọ̀. ẹ sọ̀rọ̀. ṣe rí bí ìbá ṣe wípé ẹni tí ń wá wàhálà tó jẹ́ pé kò ní gbọ́ kò ní gbà ní máa ń ṣe tẹ̀sán. ẹ̀yin lẹ fẹ́ yí ẹ̀sìn Islam mọ́ àwọn ọmọ Lárúbáwá lọ́wọ́ wọn lẹ́yìn tó bá fi Islam lẹ̀ tó fẹ́ pa. ṣe sọ fún yín ṣe rí Al-Qur'an àdéhùn tó lọ́n ṣe fún ni wípé kò ní bó ti kẹ́límà kan ọ̀rọ̀ kan bó ti wò ó rí kò ní yí. ok kí lẹ fi yọ ibi kúrò báyìí kúrò nínú àdìtì yín. àdìsí lẹ́pẹ́ náà anybody can write it. ṣé bó la gbé wá fún láti ní Kùránì. ṣé Quran sọ léyìí. ok kí ni hadith kí ni hadith what is hadith. hadith in Quran nìkan àbí. what is hadith. what is hadith you are asking me. You can't. You should search it yourself. No, ok ẹ ṣàlàyé fún àwọn ọmọ kóòtù òjìrè báyìí tó ọmọ nǹkan tó ń jẹ́ hadith. ṣẹbẹ́ ilẹ̀ mú gbólóhùn hadith. No, ẹ sọ fún àwọn ọmọ kóòtù òjìrè ẹ sọ fún àwọn ọmọ kóòtù òjìrè kí ni ìtumọ̀ hadith àwọn èèyàn wa mi ò mọ nǹkan tó ń jẹ́ hadith so ẹ sọ fún wọn ẹ ṣé. Naam. Ṣẹ́rí Al-Qur'an wal hadith. Al-Qur'an directly ọ̀rọ̀ ọba tí wọ́n pè ní Allah. Hadith òun ni ọ̀rọ̀ tó ṣe wípé mẹ́ta ni tí wọ́n pè ní hadith. Ó lè jẹ́ ọ̀rọ̀ tá Nábì sọ. Ó lè jẹ́ iṣẹ́ tó ṣe. Ó lè jẹ́ tó fi ọwọ́ rẹ̀ múlẹ̀ sí. Ṣé wá rí Ọlọ́run bá wa ṣàdéhùn kankan pé hadith kò ní yí padà nítorí àti rọ́pò hadith tó yẹ pé àwọn èèyàn ti tọwọ́ bọ̀. Àwọn èèbó ti tọwọ́ bọ̀. Ok ọ̀rọ̀ ilé báyìí ọ̀rọ̀ ilé tí Rasulullah sọ báyìí nínú hadith Allah náà ti sọ ṣe wá fẹ́ da ọ̀rọ̀ Allah àti Rasulullah ó ṣe Ọlọ́run Allah subhanahu wa ta'ala ó sọ nínú Quran 4 verse 89 ó lẹ́ni tó bá fi ẹ̀sìn Islam ńlẹ̀ ó ní kẹpa Rasulullah náà dẹ̀ tún sọ ń bí sálàlẹ̀ wàhálà ó ní ẹnikẹ́ni whoever that ẹ̀ka hadith yẹn ẹ̀ ń bá hadith yẹn jà the messenger of Allah say whoever that changes religion by him wọ́n ní kẹpa ẹ̀dẹ̀ tí ń pa àwọn èèyàn tá à ń rí lójúkorojú tá à bá rí tinú ìwé ṣáàrí tójú ayé ni àwọn tẹ̀ ń pa ń kọ́. àkọ́kọ́ ní ẹ mọ̀ọ́rọ́ sọ ni ẹ lágbóyè ọ̀rọ̀. ẹ̀yin ẹ jẹ́ kó yé wa torí ẹ̀ lè ṣe wà ń bí ṣe yìí kì. ṣe rí ẹjẹ mo tún ní tuntun sọ ṣe rí Al-Qur'an àdéhùn tọ́lọ̀ ṣe ni wípé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun. ọba Allah ó ní òun lòun sọ Al-Qur'an kalẹ̀ sí ìbáyà Nábì wa inna lahu lahafidhun àwa láti máa dáàbò bò àkọ́kọ́ náà ọlọ́run ọba Allah olóhùn lòun máa dáàbò bò fún òun so èyí ń jí ó yọ fún wa pé láti bẹ̀rẹ̀ dé parí Al-Qur'an kò sí kankan bẹ́ẹ̀ tó yí padà ní tẹ́ẹ̀fì gbà ní wípé ọ̀pọ̀ ọ̀rọ̀ tí Allah wá sọ ń Quran 4 verse 89 ṣẹ́yìn fẹ́ yí padà ń sìn báyìí. ẹ gbé jáde. ṣé bóun láti kà Quran 4 verse 89. ṣé bóun láti tú. Èdè ń bá bẹ̀ yẹn jà níwọ̀n ní kọ́kọ́ ṣe ẹ̀yin fẹ́ change ọ̀rọ̀ Allah ni. arábìnrin ṣe yí problem ni wípé ẹ nígbọ́ ẹ nígbà ẹ fẹ́ síyàn lọ́nà. ṣe gbọ́ra ànígbà nǹkan tí gbogbo wa ń rí àwọn thousands of people ń wò yín àfà ẹ̀dẹ̀ ń parọ́ ẹ̀ mọ̀ èèyàn tó fẹ́ fún yín níṣẹ́ níbí báyìí nǹkan tí everybody ń rí tójú ojú méjèèjì no èmi kàn ń sọ fún yín pé ẹ kàn wà honest just 1% honest 1% honest ẹni 1% ẹyọ kan péré ó máa help nǹkan tó wà glaring fún tí Allah subhanahu wa ta'ala ó sọ fún wa pé ẹnikẹ́ni tó bá fi ẹ̀sìn ẹ̀ sílẹ̀ oníkẹ́pá ẹ jẹ́ kí tún gbé ànádà àdìtì tó tún sọ̀rọ̀ yìí wá. kẹmọ ẹ ti gbọ́n tí mo sọ hadithi wọ́n ti yí àní ní kẹ́ lọ mú jáde. àfa ayédè wait ẹni tó bá ti fi ẹ̀sìn ẹ̀ kalẹ̀ ṣé believers ni àbí unbelievers.
sẹ́yìn ò gbọ́ Yorùbá ni ẹlẹ́ni tó bá fi ẹ̀sìn rẹ̀ kalẹ̀ ṣé believers ni ṣe èèbó lè yùn èèbó tó ọmọ primary 2 gbọ́ yìí ni. ẹni tí ò bá ṣe Islam mọ́ṣẹ́ ṣé believe ṣó sì nígbàgbọ́ náà Allah bí ò ní mọ́ ó ti wà nù aláìmoore àbóṣìwà àbí kò sí mbẹ̀ mọ́. pẹ̀lú tẹ́ sọ nísìn ẹni tó bá ṣe kí ni. tó bá fi Islam kalẹ̀ tí ò ṣe mọ́. nígbàgbọ́ ti wá nù kò sí tó kàn yín pẹ̀lú gbàgbọ́ ti ẹni tó bá ti fi Islam múlẹ̀ àní pè ní believers àní pè ní disbelievers àní pè ní believer. ipò ẹ̀hẹ́n ó ti wà disbelieve àbí. tẹ́lẹ̀ èbó lẹ́ ń sọ. ẹ wá ní sùúrù ẹ bá mi fún wọn ní Quran 9:5 káfà ìwà kà fún wa ìtàn ní ká ṣe fáwọn disbelievers ẹni tí ò bá ti gbà tà láti. tọrọ tó tàwọn bá kàn. Okay. So wọ́n ní Quran làwọn nígbàgbọ́ nú ẹ̀ so kàn ka Quran yẹn kàn tún gáìdẹ̀ ká gbọ́. Okay, nǹkan lélẹ́yìn. Quran 9:5. àfáà ti ponú mi pọ̀. Màmí ẹ má bínú ilẹ̀ wa ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ bàjẹ́. ẹ dákun mo fọlọ́run kẹ́ bẹ̀ yín ó yẹ ká mo fọlọ́run yín bẹ̀ yín ẹ dákun ẹ̀bẹ̀ kí mo fẹ́ bẹ̀ yín ẹ dákun ẹ dúró ẹ máa wà lọ. Mo ti gbé dé àfọ. Okay. Ẹ̀ka kò nídìí ẹ̀bẹ̀ ẹ̀ka ẹ ti lo time wájú ẹ̀ka. ó ní فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم. ó ní فإذا انسلخ الأشهر الحرم bí àwọn oṣù abìwọ̀yí láwọn oṣù ta nínú Islam láwọn Muharram Safar bó bá ti parí faqtulul mushrikin ẹ bá wọn ẹ gbógun ti àwọn olùṣẹbọ tó yẹn gbọ́ wọn àtẹ̀lé tọ́lọ́. n tó máa ń bí mi nínú lélẹ̀ ibo ni ẹ gbógun ti wà ń bẹ̀ yẹn ẹ tún tó wà ń bẹ̀ náà. ẹ̀yàn ń pààyàn kí nù túmọ̀ rẹ̀ ó gbógun ti ní ọmọ Yorùbá nínú. ẹ pààyàn àwọn aláìgbàgbọ́ ẹ sọ̀nà ìwọ ni gbógun ti ẹ mọ̀ yàtọ̀. ó dáa àgbọ̀ ẹ̀sùn gbọ́ yé ó ní ẹ pa wọ́n. ó yà ń gbọ́. àwọn àmọ́ kí lẹ̀ṣẹ̀ wọn nítorí wípé ẹ kọ́kọ́ ka kínní iná ẹ kà á ná. àdéhùn tí ń bẹ láàrin wọ́n ti fẹ́ sí ẹ kọ́kọ́ ka kínní iná ẹ kọ́kọ́ ka kínní iná ẹ káyà ìdélẹ̀ látòkè délẹ̀. kódà ó ní فإذا انسلخ الأشهر bóṣù àwọn oṣù àbẹ̀wọ̀ bó bá ti parí faqtulul mushrikin ẹ pa àwọn mùṣírìkì àwọn olùṣẹbọ حيث وجدتموهم níbi tẹ́ bá ti rí wọn وخذوهم ẹ mú wọn واحصروهم ẹ dè wọ́n mọ́lẹ̀ وقعدوا لهم كل مرصد bẹ́ẹ̀ sì ni kẹ́ gbogbo ọ̀nà kọ́nà tí àwọn náà fi máa dọ̀nà kọyín kẹ́yìn náà lọ dọ̀nà kan wọ́n bẹ̀.